A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah ti jọ̀wọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) sílẹ̀ bọ́ọ̀dì sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Gómìnà ṣe àfihàn ìgbésẹ̀ yìí lórí ẹ̀rọ amóhùnmáwòrán lónìí. Ó ní lónìí lẹ́yìn àgbéyẹ̀wò àwọn ti pinnu àti fi PDP sílẹ̀ darapọ̀ mọ́ APC. Mbah ní òun darapọ̀ mọ́ APC láti lè ní àǹfààní àti ṣe àtúnṣe ìpínlẹ̀ Enugu. Èyí ní í ṣe pẹ̀lú iṣẹ́ bí wọ́n ṣe ṣàgbékalẹ̀ ara wọn ní ìlànà òṣèlú láti lè ní ìrètí rere fún ọjọ́ ọ̀la, iṣẹ́ àkànṣe àti ará ìlú. Ó ní ìgbà mìíràn ipò adarí a máa ní í ṣe pẹ̀lú ìpinnu tó ní agbára, ìgbà mìíràn sì wà tí olúkúlùkù gbọ́dọ̀ ní ìpinnu láti lè mọ bí ọjọ́ ọ̀la yóò ṣe rí. Èyí ń wáyé bí ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin mẹ́ta láti Kaduna ṣe fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ kọjá sí APC. Àwọn aṣòfin ọ̀hún ni Aliu Abdullahi láti Ikara-Kubau Federal Constituency, Abdulkareem Ahmed láti Kaduna South Federal Constituency àti Sadiq Abdullahi tó ń ṣaṣojú Sabongeri Federal Constituency. Igbákejì agbẹnusọ Benjamin Kalu ni ó ka ìgbésẹ̀ wọn sétí ìgbọ́ gbogbo ìgbìmọ̀ lónìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti ní ààrẹ Bọ́lá Tinubu yóò rí dájú wípé kò sí adájọ́ ìlú Àbújá tí yóò gbé gẹ́gẹ́ bí ayálégbé bí ó bá máa fi di ìparí sáà rẹ̀ àkọ́kọ́. Mínísítà sọ èyí lánàá níbi ìṣíde ìbẹ̀rẹ̀ ilé kíkọ́ fún àwọn adarí ilé-ẹjọ́ ìlú Àbújá bí ó ti ní àkókò tí adájọ́ ṣì ń yálégbé kò ní pẹ́ kọjá. Ìròyìn jábọ̀ wípé ìpèsè ilé fún àwọn adájọ́ Àbújá bẹ̀rẹ̀ lẹ́yìn kíkọ́ ilé-ẹjọ́ májísírèètì tuntun ní Jábí nínú oṣù kẹsàn-án ọdún 2025 àti kíkọ́ 40 ilé fún àwọn adájọ́ Judges Quarters ní ìletò Kàtàǹpé tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ nínú oṣù kọkànlá ọdún 2024. Níbi ìṣíde àná ni Wike ti ṣàlàyé wípé àwọn adarí ilé-ẹjọ́ níbi tí a ti rí ààrẹ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn, adájọ́ àgbà fún ilé-ẹjọ́ gíga ìlú Àbújá àti adájọ́ National Industrial Court yóò fẹ̀yìntì sínú ilé tí ìjọba kọ́ fún wọn. Nígbà tí ó ń fèsì, mínísítà fún ẹ̀ka ìdájọ́ àti agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ Lateef Fagbemi ní ìpèsè ilé fún àwọn adarí ilé-ẹjọ́ yóò túbọ̀ mú wọn gbé ìgbé ìwà ọmọlúàbí wù kí wọ́n sì ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ìwà ìbàjẹ́ yóò dínkù nítorí kò ní sẹ́ni fẹ́ jí owó láti fi kọ́lé mọ́ níwọ̀nba ìgbà tí ìjọba ti pèsè ilé tí wọ́n máa gbé di ọjọ́ alẹ́ wọn. Fagbemi wá dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu àti mínísítà lórí bí wọ́n ṣe mú ìgbáyégbádùn àwọn adájọ́ lọ́kùnkúndùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti kéde wípé igbákejì ọ̀gá ọlọ́pàá yányán àná tó ti fẹ̀yìntì Wálé Abbas ni yóò darí ìwádìí lórí ẹ̀sùn ìṣekúpa ará ìlú Akílàlú mẹ́ta láti ọwọ́ àwọn òṣìṣẹ́ àjọ Àmọ̀tẹ́kùn. Abbas tó ń sìn lọ́wọ́ gẹ́gẹ́ bí alága àjọ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n darí kí ó rí dájú wípé wọ́n ṣe ìwádìí tó jinlẹ̀ lórí ipa tí adarí Àmọ̀tẹ́kùn Adékúnlé Ọmọyẹlé kó lórí ìṣẹ̀lẹ̀. Gómìnà Adeleke ṣe àfihàn yìí lánàá nígbà tí ó lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí ìlú Akílàlú tí ó sì fi dá àwọn olùgbé lójú wípé ìdájọ́ òdodo yóò wáyé àti ìtọ́jú tó péye fún àwọn tí ó fi ara pa níbi ìṣẹ̀lẹ̀. Gómìnà mẹ́nuba ìbéèrè lórí kí wọ́n júwe ilé fún Ọmọyẹlé. Ó ní àwọn ń ṣiṣẹ́ lé lórí. Òun ti darí alága àjọ Àmọ̀tẹ́kùn kí ó lọ sí Àbújá kí ó sì rí dájú wípé wọ́n ṣe ìwádìí tó jinlẹ̀. Gómìnà wá gbóríyìn fún àwọn ọ̀dọ́ lórí bí wọ́n ṣe mú kí àlàáfíà jọba pẹ̀lú gbogbo àjálù tí ó wáyé, wípé kí wọ́n tẹ̀síwájú àti máa ṣe sùúrù bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Síwájú àkókò yìí ni adarí ọ̀dọ́ ní Akílàlú, Musbau Adébóyè yarí lórí ìwádìí Ọmọyẹlé kí wọ́n sì júwe ilé fún. Ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní 30 oṣù kẹsàn-án ọdún 2025 dá awuyewuye sílẹ̀ lẹ́yìn tí ikọ̀ Àmọ̀tẹ́kùn ṣe ìkọlù sí ìlú Akílàlú, yìnbọn lákọlákọ tí wọ́n fi ṣekú pa ènìyàn 3 nígbà tí àwọn 3 mìíràn fi ara gbọta.
Àkọọ́lẹ̀ ọlọ́pàá ṣe àfihàn wípé ikọ̀ Àmọ̀tẹ́kùn kó gbogbo òkú wọ̀nyí kúrò níbi ìṣẹ̀lẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn adarí Àmọ̀tẹ́kùn gbà wípé àwọn 3 di olóògbé. Wọ́n ní ìṣekúpa wáyé níbi àwọn wọ̀nyí tí ń gbìyànjú àti gba ìbọn tí wọ́n gbà ní ọwọ́ wọn síwájú àkókò yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Qatar Foundation ti jẹ́jẹ̀ẹ́ àti ṣe àtìlẹ́yìn fún ìgbìyànjú Renewed Hope Nigeria láti ṣe àtúnṣe ètò ẹ̀kọ́ àwọn almajiri àti àwọn ọmọ tí wọn kò lọ ilé-ìwé. Ìlérí Foundation yìí wáyé lẹ́yìn ìpàdé pẹ̀lú obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu àti olùdásílẹ̀ Foundation Her Highness Sheikha Musa bint Nasser Al Masseed ní Doha. Ìyáàfin Tinubu tí ó darí ikọ̀ aṣojú láti Nàìjíríà ń fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ Foundation yìí láti fi yanjú ìṣòro àwọn ọmọ tí wọ́n lé ní mílíọ̀nù 15 tí wọn kò lọ iléèwé ní Nàìjíríà, òǹkà tí ó pọ̀ jùlọ lágbàáyé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ obìnrin àkọ́kọ́, ìjọba àpapọ̀ nípasẹ̀ Mínísítírì ètò ẹ̀kọ́ fẹ́ gùnlé àyípadà ètò ẹ̀kọ́ fún àwọn iléèwé almajiri tí yóò dá ẹ̀kọ́ Islam àti iléèwé Gẹ̀ẹ́sì papọ̀, Islamic and Formal Education. Nínú àtẹ̀jáde àná láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ obìnrin àkọ́kọ́, Bùsọ́lá Kúkọ̀yí ní ìyáàfin Tinubu ti ní iléèwé yìí yóò ṣàmójútó àwọn ọmọdé ní agbègbè tí ó pamọ́ lọ́wọ́ ewu, níbi tí a ti rí mọ́ṣáláṣí láti máa jọ́sìn, ìdánilẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́, ilé ìgbé fún akẹ́kọ̀ọ́, imam àti àwọn alámòjútó caregiver. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti ránṣẹ́ sí ilé ìfowópamọ́ àgbà CBN àti àwọn ilé ìfowópamọ́ ńláńlá yòókù kí wọ́n wá ṣàlàyé lórí ìyọkúyọ owó tí wọ́n ń yọ lápò ìkówósí àwọn oníbàárà jákèjádò orílẹ̀-èdè. Èyí ń wáyé lẹ́yìn àbá oníkánmọ́kánmọ́ tí Honorable Tọ́lání Ṣàgáyà láti APC Kwara gbé kalẹ̀ níbi ìpàdé òní. Ṣàgáyà fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní owó gbogbo ìgbà tí kò ṣeé ṣàlàyé tí ilé ìfowópamọ́ ń gbélé oníbàárà lórí pẹ̀lú gbogbo àlàkalẹ̀ òfin CBN láti fi ṣàmójútó owó yíyọ. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo àlàyé lórí owó yíyọ ni ó yẹ kí ilé ìfowópamọ́ ṣàlàyé rẹ̀ yéké, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni owó yìí kò lákọọ́lẹ̀. Wọ́n á máa yọ owó ẹyọ kan lẹ́ẹ̀mejì tàbí ẹ̀ẹ̀mẹta. Ìwà ìlọ́nilọ́wọ́gbà yìí ti ń fa àkóbá fún okòòwò, àwọn tí owó oṣù wọn kò tó nǹkan, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn aláìlágbára láwùjọ tí wọ́n ń làkàkà láàárín ọrọ̀ ajé tó ń rákòrò. Ṣàgáyà ní bí wọn kò bá tètè ṣe àmójútó èyí, wọn á sọ ara wọn di kòkòrò ajẹnirun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè United States Donald Trump ti dá awuyewuye sílẹ̀ lẹ́yìn tí ó sọ wípé kò dájú bóyá òun lè rí ìjọba ọ̀run wọ̀ pẹ̀lú gbogbo ìgbàgbọ́ rẹ̀ wípé òun ti mú àyípadà bá ìgbé ayé ọ̀pọ̀ ènìyàn. Trump sọ ọ̀rọ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ilé agbára White House tí wọ́n ṣe àfihàn ẹ̀ lórí Fox News. Akọ̀ròyìn láti iléeṣẹ́ ìròyìn Fox Peter Doocy ni ó padà sórí ọ̀rọ̀ ìṣáájú Trump níbi tí ó ti ní òun ní ìrètí àti fòpin sí ogun Ukraine nítorí ó lè ran òun lọ́wọ́ àti wọ ìjọba ọ̀run. Nígbà tí akọ̀ròyìn béèrè bí ìfòpin sí ogun Ukraine yóò ṣe ìrànlọ́wọ́ fún àti wọ ìjọba ọ̀run, ni Trump fi dá a lóhùn wípé kò sí àrídájú fún àti wọ ìjọba ọ̀run. Trump ní òun kò rò wípé òun péye àti rí ìjọba ọ̀run wọ̀. Trump fi kún wípé ìdùnnú òun ni iye ènìyàn tí òun ní ìgbàgbọ́ wípé òun kó ipa gidi nínú ayé wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.